صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. الله أكبر. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tí ó rán òjíṣẹ́ ńlá kan sí wa tó ní kó wá fi yé wa ohun tó ti ṣẹlẹ̀ síwájú kí ànábì ó tó dé, ohun tó ń ṣẹlẹ̀ nígbàtí ànábì ń bẹ láyé àti tí ó máa ṣẹlẹ̀ tó bá lọ tán. adúpẹ́ fún ọba náà tó ṣe wá ní ẹrú rẹ̀ tó mọ́nà, tó kàwá kún nǹkan nínú ìjọ ànábì wa Muhammad, kíkẹ́ àtọ́là kó máa bá. ìyẹn ni mo fi ń dà níwákà wípé adúpẹ́ fún Olúwa fọba tó dá wa, tó ṣe wá lẹ́rú rẹ̀ tó mọ̀nà kó má sí wa lọ́nà mọ́ láéláé. Adúpẹ́ f'Olúwa ọba tó dá wa, tó ṣe wá lẹ́rú rẹ̀ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà mọ́ láéláé. a mà ti dúpẹ́ f'Olúwa o, ọba tó ní wá, tó ṣe wá lẹ́rú rẹ̀ tí ń ṣẹ̀sìn kó má ṣe wá lẹ́lẹ́sìn láéláé. Adúpẹ́ f'Olúwa ọba tó ní wá, tó ní wá, tó ṣe wá lẹ́rú rẹ̀ tí ń ṣẹ̀sìn kó má ṣe wá lẹ́lẹ́sìn láéláé. a mà ti dúpẹ́ f'Olúwa o, ọba tó dá wa, tó ṣe wá lẹ́rú rẹ̀ tí ń gbààwẹ̀ kó má ṣe wá lájọsán láéláé. Adúpẹ́ f'Olúwa ọba tó ní wá, tó ṣe wá lẹ́rú rẹ̀ tí ń gbààwẹ̀ kó má ṣe wá lájọsán láéláé. adúpẹ́ fún Ọlọ́run ọba wa náà, Alhamdulillah. tó kà wá kún ẹrú rẹ̀ tó jẹ́ mùsùlùmí, torí pé ìjẹ́ mùsùlùmí oore ńlá ni Ọlọ́run ọba mi ṣe fún wa. ìkẹ́ àti ìgẹ̀ fún Adéwálé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ọba tó rán sí wa, tó sì jẹ́ gbogbo iṣẹ́ náà tó jẹ́ dópin, àti àwọn sàábé rẹ̀ tí wọ́n jọ fojú winá ẹ̀sìn. Ọlọ́run o, wọ́n sábà ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. lérí tí a fẹ́ sọ̀rọ̀ lérí lénìí, òun náà ni pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa kan wọ́n bi mí léèrè pé kí ni mo rí sọ sí awuyewuye tó ń lọ lórí mẹ́díà pẹ̀lú gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ wípé ìmọ̀ búra ara wọn, ìmọ̀ yẹ̀yẹ́ ara wọn, ìmọ̀ túnà àṣírí ara wọn. òun náà ni pàtàkì iṣẹ́ tí wọ́n wá gbé dání lénìí, tí wọ́n fi iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn wa. kódà bí èèyàn bá tiẹ̀ mọ àṣírí ẹnìkan, man sátara sítara akhahu musliman, ẹnikẹ́ni tó bá bo ọmọ ìyá rẹ̀ tó bo láṣírí, Ọlọ́run ní sátara Allahu yawmal qiyamati, ọba díjọ́ gbéǹde alìkìyàmọ̀, Ọlọ́run ó bo ń tọ̀ náà láṣírí. wa man kashafa sítara musliman, ẹnikẹ́ni tó bá fa gàgá ọmọ ìyá rẹ̀ kan ya, Ọlọ́run ọba ní kashafa Allahu sitrahu yawma, Ànábì ní kashafa Allahu sitrahu yawmal qiyamah, Ọlọ́run ọba mi yóò fa gàgá onítọ̀ náà ya tó bá díjọ́ gbéǹde alìkìyàmọ̀. tó bá jẹ́ pé eléyìí nìkan náà ni a bá rí dìmú, a mọ̀ wípé ká máa yẹ̀yẹ́ ara wa, ká máa búra wa lórí mẹ́díà àbí ní gbangba, ká túnà àṣírí ara wa, kìí ṣe tí mùsùlùmí gbọ́dọ̀ gbà.
wọ́n bú mi mo fẹ́ fèsì lágbájá sáàbá yẹn nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad pé nígbàtí wọ́n bú ànábì o ànábì wa gbé wá sí kalẹ̀ pé ọya òun náà fẹ́ bú òun náà fẹ́ sèsì òun náà àṣì bá lọ́wọ́ àwọn sàhábà àwọn àhímà tá a tún gba iṣẹ́ lọ́wọ́ wọn àbá lọ́wọ́ wọn pé wọ́n ń fèsì ọ̀rọ̀ tí ò dá síra wọn tí kan bá ti ẹ ṣe mistake tọkàn bá yóò yà gbé mọ́sí àbí mi kalẹ̀ tí ó fi pé bẹ́ẹ̀mi ṣe rí mo ṣe wo kiri bó dáre o náà la fi ní àwọn mọ́sí àbí tí ń lọ bíi mẹ́rin kì í ṣe mọ́sí àbí mẹ́rin gan-an làbá ní ọlá pé àwọn mẹ́rin tá ń tẹ̀lé yìí àwọn náà ni wọ́n ní ọmọ kéwú tó pọ̀ ni àwọn mọ́sí àbí ìbáfẹ́ tó bíi 13 pẹ̀lú àwọn àfáà tí wọ́n jọ lògbàǹgbà náà ṣùgbọ́n nítorí pé àwọn ò ní ọmọ kéwú ni òjá gbúrò tiwọn náà pé mọ́sí àbí ti lágbájá mọ́sí àbí ti làkàṣègbèrè ṣùgbọ́n lérí tí ń lọ yìí èmi ò ní dá èsìn fọ̀ ẹ̀yin tí ẹ̀ bá ń gbọ́ mi nínú ọ̀rọ̀ alukurahani tí mo bá mú wá àti àdísì ànábì tí mo bá fi gbé lẹ́yìn ẹ̀yin fúnra yín ọmọ wa lọ mọ̀ ta ló wà ní orí agbọ́ngbọ́nrin ní tó dáa ta ni ẹni tí ò dáa torí pé èèyàn kan nù wa ò gbọ́dọ̀ dá ẹnìkan lẹ́jọ́ pé báyìí ni tòró ṣe é de ṣe kó di lọ́la kó nítọ̀hún lọ túbá tọ́lọ́run bá gba túbá rẹ̀ ṣé ìwọ tó ti wá sọ wípé yóò rí báyìí ipò ní wo ni ó fẹ́ wà níwájú Ọlọ́run ṣùgbọ́n tá a bá ti lè mú ọ̀rọ̀ ànábì wá tá a sì mú àdísì ànábì wá gbogbo ẹnikẹ́ni tí bá wá ń ṣe èyí tó yàtọ̀ sí yẹn àwọn ọmọ wa mọ báwo ni onítọ̀hún ibi tá a pín sí ní ọkàn wa àkọ́kọ́ náà ni wípé aya al-Qur'an tí Ọlọ́run bá mi fi júwe wa bí àkókò tá a wà yìí bí ó sì rí òun náà ni a kà síwájú yẹn Olúwa ní wal asri innal insana lafi usrin tó bá di ìgbẹ̀yìn ayé gbogbo àwọn èèyàn innal insana kò sọ wípé mùsùlùmí nìkan kò sì sọ wípé kèfèrí nìkan gbogbo ohun tí ń jẹ́rìn èèyàn pátápátá tá bá wo western region ni tá bá wo àwọn àgbáyé míì náà á padà rí pé kò síbi tó sẹ́tù mọ́ láyé nítorí pé alukurani ti sọ pé tó bá dìgbà tí ayé bá ń parí lọ gbogbo innal insana lafi usri gbogbo èèyàn ni ó wà nínú ìbànújẹ́ gbogbo èèyàn ni ó wà nínú ìpayín keke gbogbo èèyàn ni ó wà nínú wàhálà nítorí náà eléyìí ó kọ́kọ́ ti fi ẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé wọ́n ń jagun lọ́wọ́ ni o wọ́n ń ṣe gbá ni o wọ́n ń búra wọn ni o wọ́n ń ṣe kankan ni o ọ̀rọ̀ Ọlọ́run ọba mi ti kọ́kọ́ sọ fún wa pé wal asri innal insana lafi usri gbogbo èèyàn ni ó wà nínú ìpayín kòkó àmọ́ ó wá fi exception sí pé illa alladhina amanu àyàfà wọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ àwọn tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ wa amilu soliha tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa báyé tí wọ́n lè ó burú tó tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ rí watawasaw bil haqqi tán ródòdó tí wọ́n sọ tí wọ́n sì ń fún àwọn tó bá ń ṣe kíní ní sùúrù ṣùgbọ́n láàkókò yìí ẹni bá tún ló ń fẹ́ sọ dáadáa náà Imam Maliki ó ti sọ fún wa pé aza samanu sukutu wa malazimatul buyutu wa ridwa bil qalili wa man yakul laka yamutu Imam Maliki ń sọ fún wa pé aza samanu sukutu àkókò tá a wà yìí àkókò kéèyàn kó nílé ó gbélé kẹ́ni olúkálukú dákẹ́ jẹ́ ni àṣẹ ń jọ́ náà lọ́hùn àṣẹ àkókò yẹn ò tí ì dé wa mulazamatul buyut torí pé wọ́n bi Imam Maliki léèrè pé ó ti ń bá a lọ sí òde wáàsí ó bá a lọ mọ́ ó ti ń bá a lọ ṣe jìnísà ó bá a lọ mọ́ ó ti ń bá a lọ bí ìkómọ ó bá a lọ mọ́ èsì tó wá fún ọ nínú pé aza samanu sukutu torí tá a bá sọ̀kan ní ìsìn òdìlẹ̀ ẹgbọ̀ sí tá a bá ṣàlàyé kan ní òdìlẹ̀ ẹgbọ̀ sí bẹ́ẹ̀ ni ó yẹ kí conference ó wà fún gbogbo àwa tá ń pera wa ní mùsùlùmí pàápàá jù lọ mùsùlùmí Nàìjíríà àlólórí àlẹ́lẹ́mù àlẹ́nìkan àníbi tá ń gbé ń kó àkójọpọ̀ ìmọ̀jọ tá a fi máa wá ṣàlàyé tẹ́nìkan bá mọ̀ jẹ́ nìkan lọ kò tí ì burú jù pé lágbájá nítorí òsì wíńjò níyẹn o ẹ̀bá má ti wí báyìí o báyìí ló ní kó sì mú àdílà wa kì í ṣe pé ká máa wá búra wa lórí mẹ́díà pé lágbájá èyàn kìíní kan ó ṣe lẹ́mù lórí ó ṣorí gbangba ó ṣe kìíní kan débi tá a máa wá túnà àṣírí ara wa wọ́n ní tó bá dijọ́ gbéǹde àlìkíyàmọ̀ bí Ọlọ́run ó bu àṣírí ẹlòmíì dé àdíìsì kan sọ fún wa pé Ọlọ́run yóò wá pe ẹrú yẹn pé ṣé tí n bá túnà àṣírí rẹ ní ìsìn
kí ni irú ọba ẹrú yẹn wà sọ pé wa anta arhamur rahim anta shataru wo lọ́ba Basiri ọba oníkẹ́niọ́ ọlọ́run a máa sọ fún ẹrú yẹn wípé ọ̀dà gbàbí ìní tó ọ láṣìírí satarituka fi dúníà mo ti bù ọ láṣìírí rẹ̀ láyé tí ìjà yọ mọ̀ pé nǹkan báyìí ló ṣe wà asturukal yawm lónìí tí mo ti wà tọ́jọ́ pé gbogbo agbára ni mo ti gbà kúrò lọ́wọ́ yín tí mo gbé sọ́wọ́ ara báwo ni ìsìnwá ní bù ọ láṣìírí lẹ́yìn ìjọba fi mú ọlọ́run bu ẹlòmíì tí ń ṣe ìwà burúkú láyé tó bù láṣìírí tó bá tún dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkámà torí pé ó jẹ́ mùsùlùmí tọ́lọ́run bù láṣìírí ìjọ wa yẹ kí mùsùlùmí ọmọ túnà àṣírí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ torí pé kọ̀sẹ́ni tó pé tán ọlọ́run ọba mi nìkan lọ́ba tó pé ọlọ́run wa ń júwe fún wa pé illal lazina amanu àyàfà àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹni bá gbọ́ ọlọ́run gbọ́ òní túnà àṣírí ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin ó lè advice ẹ̀ nítorí sì ń ṣe yí ọ̀dà o tàbájọ́ ń jà ọlọ́run ló ti dá ìjà yẹn lẹ ibi tó mi ní abádùkún libadi àdúgbò ẹjọ́ máa lọ ẹ máa bára yín pò ẹ̀ ní sinmi tẹ́fì wá bá mi ṣùgbọ́n kò gbọ́dọ̀ extend pé kábà àwọn tá a bá tún wá rí ti ń jà àtún ní rí àwọn kan tí wọ́n kó jọ wípé àwọn fẹ́ ṣàtúnṣe tá a bá tún wá rá àwọn kan tí wọ́n tún ní àwọn tó bá tún advice ẹjẹ́ ṣàtúnṣe ẹ mẹ́jà kó jọ onítọ̀hún ó tún sọ di èṣù tí wọ́n máa sọ lóko eléyìí ń jẹ́ ó yẹ pé ọwọ́ ni watawasaw bil haqqi ẹni tí bá wọn ródòdó tó bá sọ watawasaw bis sabr tóun náà sì ṣe sùúrù ìṣe pé kí wọ́n bú ọ lẹ́nìkan wá gbé pé èmi náà fèsìn èmi náà ṣe gbásàwò ó sínú ìjọ ní sùúrù nù bẹ́ẹ̀ ní náà láà máa sọ bìrì ọlọ́ndẹ̀ ń bẹ pẹ̀lú àwọn ní sùúrù ayé alukurani báyẹ̀ ṣe lè gbà mí láti tù ní kálíbà àráyè débi hadisi anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní anabi wa Muhammad kíkí àtọ́lá kó máa bá nígbàtí ó fẹ́ ṣe hijjatul wadai wọ́n gba hadisi wa lọ́dọ̀ Usaifa radiyallahu anhu kọlọ́m mọ́sá bá yọnu sí kan nínú àwọn sàbí anabi wa Muhammad ó ní ana Rasulullah sallallahu alaihi wasallam anabi wa kíkí àtọ́lá kó máa bá lámà hijjatul wadai nígbà tó fẹ́ ṣe ájì dágbére fáyé ájì tó ṣe tó fi dágbére fáyé wa hamza kabiyadi halkatal kaaba ó wá gbá òpó kaaba mú wa zama ó mi jìgìjìbì suma baka buka ansedidan ó wá sunkún tó ní agbára fasa aláwọ̀ abubakar wá ń sọ pé ma min buka uka ya rasulallah kí ni tó ń fa ẹkún ìrẹ́ ànábì wa kíkẹ́ àtọ́lá kó máa bá ànábì wa ń dá abubakar lóhùn lérí pé abukani firakul kaaba haza hijjatul wada ila ABUJA bada eléyìí ni ájì tó máa ṣe tánàbí máa ṣe tó wọ́n fi ní ṣe mímọ̀ ṣùgbọ́n àìní rí káàbà mọ́ ó ń pa òun lẹ́kún wàtàudíyàn al-muslimin àti bóhun ò ti ṣe ní rí àwọn mùsùlùmí ṣe wá sí fún súnmọ̀ lẹ́yìn náà ni ànábì wa sọ wípé sallallahu alaihi wasallam ó ní fàlìyóbá ilé gola khadira al-ghaiba kẹni tó bá wà present lẹ́ni kó bá ń sọ fún ẹni tí ò bá wá ẹni tí ń bá ń gbọ́ mi lẹ́ni náà ní ìsìn kó náà bá ń sọ fún ẹni tí ò bá gbọ́ mi kó bá ń ṣíà wá sí mi pé ṣé òsàkọ̀fí sọ pé àdísì kan wà báyìí tó sọ báyìí o kí olúkálukú lè bá àmọ́ báwo ni ó ṣe kóra mọ́ torí ẹlòmíì ń bẹ èèyàn mẹ́rin ni wọ́n pè wá ẹni tí kò ní mímọ̀ rárá irú eléyìn jẹ́ ìlú nìyẹn fa alimu ẹ̀kọ́ ẹlòmíì sì ń bẹ tó jẹ́ wípé ó ní mímọ̀ ṣùgbọ́n kò rẹ́ni sọ fún pé ẹ̀yìn tó ń ṣe ọ̀dá eléyìn fasakiru ẹ̀ràn létí ẹlòmíì sì ń bẹ tó jẹ́ wípé ó gbàgbé ni fatambihu ẹ̀tají ẹlòmíì wá ń bẹ tó jẹ́ wípé ó mọ̀ ó sì mọ̀ pé ó mọ̀ ṣùgbọ́n wọ́n irú ẹni bẹ́ẹ̀ fasakiru ẹ̀fàwà ìzú ẹ̀sẹ̀ wáàsí fún wáàsí wà fẹ́ni tó jẹ́ wípé ọkàn ẹ̀ lé ó kídà ń pápá kèfèrí ni o mùsùlùmí ó ní ó ní o tẹ́mi ẹ bá ti lé pé dandan lá ní tí ẹ bá wí mi ò ní gbọ́ àfikà sí wáàsí fún ẹni bẹ́ẹ̀ ẹni tó wá jẹ́ wípé òun mọ̀ ó kàn ti gbàgbé ni àátàrú ẹni bẹ́ẹ̀ jí ẹni tí ó mọ̀ àákọ̀lẹ́kọ̀ọ́ ni eléyìí báyìí ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló sì sọ fún wa ó wá ní kí ẹni tí ó bá wá ẹni tó bá wá
síwá hútùbà tóun ṣe yìí kó jíṣẹ́ òun fẹ́ni tí ò wá. Ó ní iná masalakun ya ababakiri eré abubakiri ẹ̀yin mùsùlùmí kàmásálà sajaratin láha warakun ẹ̀ẹ́dà gẹ́gẹ́ bí igi kan tó yẹ pé kìkìdá ewé nìkan ló máa wà lórí rẹ̀. Ṣé ẹ mọ̀ pé igi tí ewé bá sì ń bẹ lórí rẹ̀ a lè dúró sábẹ́ rẹ̀ ká fi òjìji rẹ̀ ká fi gbàtẹ́gùn ń bẹ. Ṣùgbọ́n tí kìí ṣe igi eléso irú igi yẹn kákan jókòó lábẹ́ rẹ̀ ni. Ànábì wa ní bí Islam ó ṣe wà nìyẹn fún 100 ọdún méje. Lẹ́yìn 100 ọdún méje summa yakunu shawkan summa yakunu sajaratan warakan wa thamaratan yóò wá di igi eléso yóò tún léwé ila tamami halifa sanatin yóò fi wá di 1000 years lẹ́fi enjoy pé Islam ó lé ewé lórí ó léso lórí ó tún ṣe é fẹ̀yìntì torí pé gbogbo ẹni tó bá fẹ́ àtàkì ẹ̀gún ń bẹ lára rẹ̀ tó lè gún onígbà tó bá wáyá lẹ́yìn eléyìí ó ní àwọn ọjọ́ mi ó wà di shaukan bila warakin wọ́n wà di igi kan tó jẹ́ pé àádórí rẹ̀ àní bẹ́sò gidi mọ́ àádórí rẹ̀ àní bá ewé tá a lè sásábẹ́ rẹ̀ mọ́ yóò wá kùkù kìdá shaukan ẹ̀gún nìkan tó lè gúnyàn náà ni táwa náà bá ń tí wò tẹ́ǹsì ń fẹ́ mi ń tẹ̀lé mi tí ànábì ń wí lọ a máa wò pé sí ayé ti dà bẹ́ẹ̀ ni àwọn àfáà tó yẹ ká lọ bá lẹ́ni pé ká sásọ́dọ̀ wọn àwọn ni wọ́n ń ṣe 419 tí wọ́n gbà yàn tí wọ́n tún ẹni tá à ń wá sábà pa pé nǹkan ṣe wá tó yẹ kó gbà wálẹ̀ òun ló fi kún ìṣòro wa shaukin bila warakin wala thamaratin ó ti kìdá èso òkú kìdá ẹ̀gún tí ò sí èso lórí igi yẹn mọ́ tí ò sì sí ewé tá a lè sásá bẹ̀rẹ̀ ó ní tọrọ ayé bá ti wá dà bẹ́ẹ̀ látàkùn ó ní látara fi im ahadan ila murabiyan ní wá ríyàn kankan nù wọn bí ó ṣe wípé àwọn tí ó máa fi ẹ̀sìn ṣe fáàrí wàlà aliman onímọ̀ ń gbà náà ila ragiban fi mali onímọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n tí ó máa fi máa rẹ̀ wá owó lókù tí ó máa fi wá kò ní fi jíṣẹ́ ọlọ́mọ wàlà sọ́ọ̀nìàn gbogbo àwọn tí wọ́n bá jẹ́ oníṣẹ́ ọwọ́ bíi mẹkálíìkì bíi rédíóníìkì bíi àwọn tí wọ́n máa ń ṣe nǹkan yẹn ó lẹ́ẹ̀ní rí nínú wọn mọ́ ilẹ̀ àká inan àyàfà àwọn tí wọ́n jàǹbá ẹni tí ó tú kápúrétọ̀ tí ó sọ wípé ó ti bàjẹ́ o tẹ́ẹ̀sì sọ fún un wípé ọ̀dà èlò ni wọ́n ń ta tuntun tó sì sọ iye tí wọ́n ń ta tuntun fún yín tẹ́ ẹ̀ fún un lówó tuntun tó tún wọn padà fọ tó fi petrol àbí sandpaper tó fi fọ èyí tó ti fi hàn yín kó bàjẹ́ tó tún wọn dá padà síbẹ̀ tó sì kówó sápò ó ní bí àwọn oníṣẹ́ ọwọ́ àbí àwọn bí wọn ó ṣe dà nìyẹn wàlà fakiran àwọn olòṣì tó sì jẹ́ pé ó yẹ ká bá wọn ní ipò pé àwọn eléyìí o nígbà tí wọn kúkú ní wọn nílé oní tó bá di àkókò náà gbogbo ẹni tá a bá ti pè ní fakiru tó jẹ́ aláìní ibi tí ó padà bára rẹ̀ ni pé ipò káfìrí aláìmoore ni kò ní ro oore tó lọ́n ṣe fóun tẹlòmíì ni ó máa wò wàlà ṣe an ilẹ̀ gáfìlàn àwọn àgbàlagbà tó yẹ ká máa lọ kọ́rọ̀ bá kí wọ́n máa bá wa tún ọ̀rọ̀ ṣe òpònú ni wọ́n dàgbà náà wàlà ṣáàbàn àwọn ọ̀dọ́ tó yẹ ká máa jẹ́ wípé àwọn láàmà wò pé àwọn lògo ọ̀la ilẹ̀ fàdíyàn àwọn ni wọ́n kò sínú ìwà àbàjẹ́ tẹ́bá wà àwọn tán kidnap lẹ́ni tẹ́bá wà àwọn tán jalè lẹ́ni tẹ́bá wà àwọn tán wọ ẹgbẹ́ secret society lẹ́ni àwọn ọ̀dọ́ ni wàlà imra'atan illa wàlà haya aláha gbogbo àwọn obìnrin oníkòní sí tìjú ní ọ̀dọ̀ wọn mọ́ àgbà tóbìnrin tó bá jí láàárọ̀ kùtùkùtù pàápàá jùlọ ní ilẹ̀ ọ̀dọ̀ tiwa ní Nàìjíríà yìí tí ìyàwó àfà àbíyàwó onímímọ̀ àbíyàwó ẹlẹ́kọ̀ọ́ kan àbíyàwó olé kan tó kàn déédé sáré mú aṣọ kan tó fi gé ọyàn sí méjì tó ń sáré lọ di bàbá àjẹ̀bú wípé làwọn ò fi jẹun láàárọ̀ tí ò ní tìjú tó kàn wọṣọ lọ tí gbogbo òdì rẹ̀ gbogbo ọyàn rẹ̀ tó sílẹ̀ ṣé tìjú ń bẹ mọ́ lọ́dọ̀ àwọn obìnrin mọ́ nìyẹn lè tọ́jẹ́ pé ń jọun bí obìnrin bá ń wẹ̀ ń léwẹ̀ tọmọkùnrin kan báyìí lè lọ yọjú pò ń fẹ́ wò ó gbogbo àwọn àgbààgbà tí ń bẹ ládùúgbò yẹn gbogbo àwọn èèyàn tí ń bẹ ládùúgbò yẹn ni wọ́n péjọ tí wọ́n fẹ́ lè ṣẹjọ́ rẹ̀ fóṣù kan wípé ọlọ́yọjú obìnrin léwẹ̀
ṣùgbọ́n lẹ́nì obìnrin gan ní ń pè hàn pé bọ̀dá Rasaki sóò ní wá bá mi kí ẹ̀yìn mi tó sì mọ̀ pé kì í so ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ kò sí tìjú mọ́ lọ́dọ̀ àwọn obìnrin fàkọ́ọ́lá Ukasa tó aṣíwájú wa Ukasa tó jẹ́ ìkan nínú àwọn sàbẹ́ ó wá ń sọ fún Ànábì wa Muhammad kíkẹ́ àtọ́là kọ́ mọ́ bá radiyallahu anhu ó ní wà má alamatu dhalika ya Rasulallah nígbà àkókò tó ń wí tó ń ròyìn kí ni àpẹẹrẹ tá a fi mọ̀ pé àkókò náà ti dé Ànábì kíkẹ́ àtọ́là kọ́ mọ́ bá ó wá sọ fún abáyé pé ìzá okèrèmọ́ sọ ara ọ̀ nígbàtí ẹ bá ti rí tí wọ́n bá ti ń pán àwọn olórin ilé tó ẹ pé owó gẹ́gẹ́ ni wọ́n fi ń invite akọrin ọ̀hún iná wà òyìnà olàmọ́ tí wọ́n sì ń yẹ̀yẹ́ àwọn àfà ọlọ́ni ọ̀tẹ̀sọ́wọ́rú ní sáàn tí wọ́n ọkùnrin wọn tí ọmọ béèrè àbí ìyá béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ ọkùnrin tọmọ rẹ̀ ọkùnrin wá ń sọ pé ẹ jẹ́ kí dàlẹ́ ń dé tó ní ó dìgbà tó ń bá gbàṣẹ lọ́wọ́ ìyàwó òun kó tó lè ṣe dáadáa fáwọn òbí tí ń ran dépò tó wà yẹn ọ̀hún látàlẹ̀ àmọ̀wálò rìbá táwọn èèyàn wá dúró di pé owó èlé nìkan làwọn lè fi sọ̀sídìí nílé ayé yàmìlúnà rìbá yàmìlúnà rọ́bùwà ayọ́ rìbá fáwọ́kàrú òsìn kíní owó yahoo owó rìbá owó èlé kíyàn fi kó ta fi 1000 ta bàbá Ìjẹ̀bú kó máa retí 1 million oní gbá yóò ti dàngbà náà fàkọ́ọ́lá sallallahu alaihi wasallam anábi kíkà tọ́lá kọ́ máa bá ó tún wá Ukasa ń bèèrè lọ́wọ́ anábi wa Muhammad wípé ayusallun sáwọn yẹn ó sì máa kírun wa yaqra'una al-Qur'an ṣé wọ́n sì máa ká al-Qur'an ànábì wọn ń fún lẹ́sìn pé yusallun wọ́n máa kírun kódà lábá ti pèrún ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́kọ̀ọ́kọ́ rí mọ́sálásí tí ó máa díjú tẹ́ẹ̀ni mọ̀ pé owó yahoo ní bẹ́ẹ̀ lọ́hùn pé kóhun tajẹ́tì kóhun orí tẹ́ẹ̀ni mọ̀ pé owó rìbá bó ṣe fẹ́ lùyàn jìbìtì náà ní tó ń bẹ Ọlọ́run lé lórí nínú mọ́sálásí wa yaqra'una al-Qur'an wọ́n sì máa ka al-Qur'an àwọn afáàmì ọpọlọ náà àwọn afá al-Qur'an tó ń ó dùn tí wọ́n máa ka al-Qur'an oníyẹsọ̀lún wa yasumun wa yaqra'una al-Qur'an wọ́n sì máa ka al-Qur'an ó ní lẹ́yìn náà wala yatajawwazu tahriruhum ṣùgbọ́n ẹ̀tọ́ tí ń bẹ nínú al-Qur'an tí wọ́n gbọ́ tó yẹ kó bà wọ́n lẹ́rù pé ẹni bá ṣe báyìí ní ọ̀kangun rẹ̀ ẹni bá ṣe tí ọ̀dá nǹkan báyìí ní ọ̀kangun rẹ̀ ó ní wọn ní kí àfókíní yẹn mọ́ tó bá di àkókò náà ọlọ́ni kulubuhum ẹ̀mí wọn àwọn èèyàn ń jọ nígbà náà lọ́hùn muswadatun yóò dúdú ẹ̀mí ó kí dàn pápá ẹni bá orí nínú ẹ̀mí wọn ẹni bá oní bí àmàlìhìn pẹ̀lú iṣẹ́ tí ó máa bẹ gbogbo àṣírí tẹ́ ń tú tàyí nìsín sọ yẹ ká gbọ́ pé àfà ló ń ba tèèyàn jẹ́ tó báyìí wọ́n hábúsá ti sára ayé rohun kọ̀kọ́ ẹlòmí ó burú yóò sì bọ́ síta pé òun ṣe wáàsí hábúsá ti sára ayé rohun ó ní kọ̀kọ́ wọn yóò burú samanun àkókò táwọn wí torí kábò fi furuja suruja àwọn abẹ́ obìnrin ni ó mọ kọ̀ntró títì tí eléyìí àfi ká tú dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ yóò gbọ́ Yorùbá obìnrin bá ti wà ní ìyẹn ni pé obìnrin tó bá ti wà nípò tẹ ẹ̀ẹ́bẹ̀ẹ́ kò ní gbọ́ tó bá wa mọ́tò bó bá yẹ pòun lọ bá jẹ̀bi ẹ̀yin lẹ́ẹ̀rì fáàsì fún tó yẹ pé ẹ̀yin lẹ́ẹ̀ bá jẹ̀bi tó yẹ kọ́ fọ́ ọ̀nà ti pé ọkùnrin ní lágbájá kó fi lù ọ̀yìn òun ẹ̀yin lẹ́ẹ̀rì fáàsì fún òun ni ó máa kọ̀ǹtró títì ó jẹ́ kí n rántí ọlọ́pàá kan ní àdúgbò nígbà ayé ìgbà kan kí n má dakọ̀ àdúgbò tí ó wà tó bá ti dúró báyìí tó bá ti mú àwọn onímọ́tò tẹ́ bá ní ẹjọ́ anímọ̀ wò bó ṣe dúró kò tí ẹ̀mẹ̀ bẹ́ẹ̀bẹ̀ tẹ́ bá tó dọ̀bálẹ̀ alọ́ yọjú wa bẹ́ẹ̀ mi èwo kò sí ẹ̀bẹ̀ tẹ́ lè bẹ́ẹ̀ láyé kò ní gbọ́ yóò rí pé òun rẹ̀ ń tọ̀hún lẹ́wọ̀n tàbí kò gbowó owó àbẹ̀tẹ́lẹ̀ tí onítọ̀hún ò ní lè lé bá bẹ́ẹ̀ ni ànábì wọn sọ fún Ukasa wípé wàtákùlùkùdọ́tù rishan àwọn adájọ́ nígbà náà lọ́hùn owó ẹgbà ẹjọ́ tẹ́ fẹ́ dá yẹn mọ́ da tiwa ní ẹ̀dá lókù tí wọ́n gbẹ́kẹ̀lé
ọ̀yẹ́ṣẹ́dù hadili zuran àwọn lọ́yà tá a gbà lérò pé àwọn ni wọ́n bá wa tànmọ́lẹ̀ sí kéèsì tí ń bẹ ńlẹ̀ yìí owó wọ́n sá sọ fún ẹni tó ní ẹjọ́ wọ́n sá jẹ́wọ́ fún mi mọ́mọ́ bí wọ́n ṣe dìfẹ́ǹdì ẹ̀ yé báyìí lówó mi yóò sì dìfẹ́ǹdì lérí irọ́ tó bá rí ọ dìfẹ́ǹdì lénìí sí yóò rí ọ dìfẹ́ǹdì wájú ọlọ́run ọ̀yẹ́sìlímúlẹ̀ àhàràrò habidun àwọn ọ̀gá tí wọ́n ọlọ́run ti tó gbé wọ dépò tọ́lọ́run á kó àwọn kan sábẹ́ rẹ̀ yóò mọ̀ wá sí àbòsí àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ kò ní fún wọn lówó oṣù wọn kò ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn kò ní fún wọn promotion yóò sì máa fìyà jẹ wọn ó ní bá kókó náà ṣe rí ni ọ̀tákùlù bíntò kásìbò fàríjò ìbùnátìhà ìyàwó adẹni tí ó máa sọ fún ọmọ rẹ̀ obìnrin pé lọ bá girlfriend yẹ kó bẹ́ẹ̀ sùn kó gbowó tó bá gbà ń bẹ̀ káwọn máa fi jẹun wọ́n máa retí àti jẹun láti abẹ́ ọmọ wọn obìnrin tí wọ́n bí alimominu fi zelilun ẹni bá wá lóun jẹ́ pé òdodo lòun fẹ́ sọ mùmíní lòun òun gbọ́dọ̀ rí nǹkan òun gbọ́dọ̀ ṣàtúnṣe zelilun ẹni yẹpẹrẹ ní ọ̀dà wàlífàájìrò fi in azizun gbogbo àwọn ọmọ ta níjọ́ náà lọ́hùn àwọn ni wọ́n ìjọba ọmọ wa kó ọlọ́pàá fún fakọ́ọ̀lá ukasa Sayyidina ukasa wá sọ pé sídìnà fi alamati dhalika ya Rasulallah tuntun lékún fún wa pẹ̀lú àwọn àmì táàrí nígbàtí àkókò náà bá dé kọ́lá sallallahu alaihi wasallam anábi wa ń sọ báyìí pé samanun àkókò náà yakunu fi ilẹ̀ amiru kalẹ̀ hashad ní àkókò tá ń wí gbogbo ẹni tí ó bá jẹ́ president yóò dà gẹ́gẹ́ bí kìnìún tí ò ní ṣe súnmọ́ ojú rẹ̀ ọmọ tú ẹni rẹ̀ ní bá dámọ̀ràn ìfẹ́ ẹnu rẹ̀ ní ọmọ ṣe ó wá ní lẹ́yìn náà wàlùkọ́ọ̀dì àwọn adájọ́ ń jọ náà lọ́hùn àwọn ọ̀dà gẹ́gẹ́ bí kazibu gẹ́gẹ́ bí ìkòkò wàtájírù kásà alábò àwọn oníṣòwò àwọn ọ̀dà gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ tí ò ní sẹ́ran kan tí ò yàn wàlùfáàsìkò àwọn òbílẹ̀jẹ́ àwọn ọmọ ìta kàlìkàlìbù àwọn wà dà gẹ́gẹ́ bí ajáko súnmọ́bàkà sallallahu alaihi wasallam anábì tó sunkún ó wá ní fayalaha min shatin ẹ wá wo ìdààmú torí pé wal muslim bayna unka shatin ẹni bá jẹ́ mùsùlùmí jọ náà yóò dà gẹ́gẹ́ bí ewúrẹ́ ó wá ní fayalaha ẹ wá wo wàhálà tó jẹ́ wípé ewúrẹ́ ó rí bayna la hasad tó dojúkọ kìnìún báyìí kàtà alábìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ òun náà ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó wà lẹ́yìn rẹ̀ náà tún ní ajáko tún wà lẹ́yìn rẹ̀ tún ní àmọ̀tẹ́kùn wà gbogbo àwọn ìran ẹranko abìjà califolius tí mo tá a dákọ̀ yìí ewu ẹran ló ń jẹ wọn báwo ni ewúrẹ́ yìí ṣe wá sọ pé òun fẹ́ bẹ̀bẹ̀ fẹ́ nìkan àbó òun fẹ́ sá lọ bó bá sá lọ wájú kìnìún ní ó pàdé bó bá sá lọ ọ̀tún ọ̀rọ̀ yẹ jí ó yé yín dáadáa o gbogbo ẹni bá lóun fẹ́ ṣàtúnṣe lákòókò tá a wà yìí nínú nǹkan bọ́ sọ́wọ́ kìnìún àfà ajégunjẹran àbí kọ́ bọ́wọ́ sọ́wọ́ kòkò àbí kọ́ bọ́wọ́ ajáko àbí kọ́ bọ́wọ́ sọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ó ní àyàfẹ́ ní bá lè rọ́gbọ́n gbé ẹ̀sìn rẹ̀ sá lọ sóko kí ni túmọ̀ eléyìí ẹni tó bá jẹ́ pé tí wọ́n bá ń bú kó sákàn máa wò kọjọ́ lọ́hùn ó fèsì tí wọ́n bá ń ṣe gbá kó sákàn máa wò kọ́ máa ń lérò pé òun fẹ́ torí tó bá ní ó fẹ́ ṣe àtúnṣe kan wọ́n ní wo àtúnṣe tó lọ́ọ́ fẹ́ ṣe yẹn pọ́ìntì ibi tí wọ́n fẹ́ fi bú ọ tó ti ṣe mistake iná ni wọ́n yọ tí wọ́n mọ̀ wá tó fi bú ọ náà níjọ́ la gbọ́ pé ànábì gbé wáàsí kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù àwọn èèyàn kódà àwọn tí wọ́n jẹ́ kèfèrí ó ń ṣe alukurani tó sọ fún wa wípé ẹni ó bá fẹ́ pèpè níjọ́ Ọlọ́run fẹ́ rán Mùsá sí Farao ó ní wa qul lahu qawlan layyinan la'allahu yadhakkaru aw yakhsha tó bá dọ́dọ̀ rẹ̀ o èmi mọ̀ o Ọlọ́run sì mọ̀ pé Fíráò náà ò ní gbọ́ o ó wá ń sọ fún Mùsá pé qul lahu qawlan layyinan ọ̀rọ̀ tútù ni ó bá sọ o sẹ́ẹ̀ ní tẹ̀lé alukurani ni nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam kàmà torí ayé gbàgbé Ọlọ́run wa kàmà fi kèfèrí o sọ̀rọ̀ ìmùlẹ̀ wa alìkíámọ̀ táàtì wà ń bẹ̀ lápadà sí o
ká má torí ayé sọ̀rọ̀ àwádèrò iná ká má torí ayé sọ̀rọ̀ àwádèrò iná ká má torí ayé gbàgbé Ọlọ́run wa ká má fi kèfèrí sọ̀rẹ́ ìmùlẹ̀ wa àlèkíámọ̀ tá tí wá ń bẹ̀ la padà sí ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. bàbá ń wóore ọ̀dọ̀ Ọlọ́run ní ká wá sí bàbá ń wọ́lá ọ̀dọ̀ Ọlọ́run ní ká wá sí bàbá ń wápò ọ̀dọ̀ Ọlọ́run ní ká wá sí fas'alullaha min fadlihi Ọlọ́run ní ẹ béèrè ọlá lọ́wọ́ rẹ̀ nítorí pé Ọlọ́run kò sóhun tí ò lè ṣe Ọlọ́run kò sóhun tí ò lè ṣe qadirun ala ma yasha'u Olúwa kò sóhun tí ò lè ṣe. Olúwa kò sóhun tí ò lè ṣe ya Rabbi kò sóhun tí ò lè ṣe qadirun ala ma yasha'u Ọlọ́run kò sóhun tí kò lè ṣe. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ilẹ̀ mímọ́ ni a wà yìí ní Kaaba. Mo fi àkókò yìí ṣe àdúrà fún Qiblatayn tó kó wa wá sí haram fún Umrah àti eléyìí ẹlòmí yóò tún ti dá ọpọlọ rẹ̀ kí wọ́n lọ ṣe ní Umrah December ẹ̀rántí la tu'addu yawman kulla ayami lillah ànábì ní ẹ má bà ọjọ́ kan sọ̀tá gbogbo ọjọ́ tọ́lọ́run ni sáà lè sọ pé ńjọ́ yẹn àní kírun sáà lè sọ pé ńjọ́ yẹn àní jẹun sáà lè sọ pé tó bá jẹ́ pé gbogbo nǹkan ìbáṣẹ̀ tọ́ ká ṣe lójoojúmọ́ ẹ̀tọ́ náà ní ká ṣe Umrah lákòókò àníyàn lọ́lọ́run innamal a'malu binniyat gbogbo iṣẹ́ pátápátá pẹ̀lú àníyàn ni Qiblatayn tó wá kó wa ṣe Umrah náà Ọlọ́run ilé iṣẹ́ náà jọ máa lọ sókè jọ máa ga sí má jẹ́ kí wọ́n lukudéètì má jẹ́ wọn gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ Olúwa bá kún wọn lọ́wọ́ tẹ́ dórí àwa náà tí wọ́n máa fi ẹnu wọn bá mímọ̀ ta ní ká máa fi tọ́ wọn sọ́nà Olúwa wọ́n sà pẹ̀lú wa àdáwọ́lé wa àdẹ́kànlé wa ọlọ́mọ́sà jẹ́ yọrí sí dáadáa àwọn tá a fi lẹ̀ ń lé yà bá wọn dáadáa àwọn tí àwa tá ń bẹ́ ń bì táwa náà dé dáadáa lọ́kùn mọ́ fẹ́ ṣàṣẹ wa Nàìjíríà wọ́n fẹ́ gìrìgìrì ọdún tá a bọ́ sí nísìn wọ́n dìbò Ọlọ́run má jẹ́ kí wọ́n fọmọ wa sacrifice fún kílù náà tó dáa má jẹ́ kí wọ́n fa ya wa sacrifice má jẹ́ kí wọ́n fa wa náà sacrifice kílù náà tó dáa Olúwa o má jẹ́ àbọ̀wọ́ kidnapper má jẹ́ àbọ̀wọ́ ajínipa má jẹ́ àbọ̀wọ́ gbogbo àwọn onítìmọ̀ àwọn tí wọ́n ń ṣèyàn léṣe Olúwa mọ́sà fi ìṣọ́ rẹ̀ sọ wa o ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ tó nípa tó jẹ́ orin lọ mọ́sà fi fún wa ọlá anábì wa Muhammad al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Ó fi àkókò ìṣàdúrà fún bàbá Mudirul Markaz ọlọ́mọ àṣàlékún àlàáfíà ara fún wa gbogbo ojú tó bá bá mi sí àkíní òun ò ní fọ́ lójú gbogbo etí tó bá gbọ́ tó bá bá mi sí ààrẹ etí náà ò ní di gbogbo ara tó bá nífẹ̀ẹ́ àdúrà tí mo ń ṣe fún Mudirul Markaz torí pé nígbà tí wọ́n tí Ọlọ́run mú sickness dé yẹn kò sí tó lúkálùkù ò ti sọ ó ṣe gbá ó ṣàwo ni Olúwa ò mọ́sà làwọn kó lọ́wọ́ gbogbo àwọn ẹni burú torí pé níjọ́ tí ò ti táàtì rí kí wọ́n gbé tọ́píìkì kan sórí mẹ́díà mọ́ láti rí ẹni tí ó sọ ọ̀rọ̀ àṣẹ ẹ̀ ní tọ́píìkì míì lẹ́nu àfi kí ó jẹ́ pé ó di tí Mudiru bá sọ lẹ́mọ̀ tako ẹ̀yin náà gbé àǹfààní kan ní alukurahan bẹ́ẹ̀ ni aya alukurahan èyàn ó máa tú èyàn ò lè tú tán ma àwálé elime kọ́tún ahadan ẹnìkan nù wọn ò lè sọ pé òun lè máa alukurahan tán ó gbìyànjú ó tú débi tí ó tú dé ni come watch me wo mi ṣe bí àwọn èèyàn tí ń tú kùránì kọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀nà ọ̀dọ̀ tèmi gbé sáyẹ́nsì ní olú kùránì jáde ẹlòmíín ó tún gbé tuntun jáde ẹlòmíín ó tún gbé tuntun jáde kọ́lọ́run bá mi ṣe pọ̀ tó ní mímọ̀ ni ó sì máa bùn ntọ́lọ́run bá bùn olúkálukú tẹ́lòmíín bá dúró ní ìsìn tó bá lóòótọ́ ń sọ nǹkan mi àwa náà tó máa wò lẹ́nu ni táwa náà bá ń sọ tíya ẹlòmíín rẹ̀ pé ṣé alukùránì tá a jọ gbé dání ni bá alukùránì ṣe ni ó sọ wípé alukùránì ni tí ẹ bá ní kẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run anáfidàtí tẹ́bá sọ pé wàláwó káánà bá rùmí dáadáa lè kalimati rabbi tẹ́bá mú gbogbo bú odò òkun gbogbo odò ọ̀sà gbogbo river Nile river Dajila ní Orange Limpopo Zambezi gbogbo àwọn river Dead Sea Red Sea Blue Sea ká sọ gbogbo ẹ̀ ká ẹ sọ di kálámù àbí ká ẹ sọ di inki
kẹ́ẹ̀sọ gbogbo àṣìjáàrò gbogbo igi tí ń bẹ ní inú igbó kẹ́ẹ̀sọ di kálàm máa náà fi dẹ́tí kalimatillah ẹ̀ lè sọ̀rọ̀ ọlọ́run tán so ńgbà tọ́rọ̀ ọlọ́run wá kúnlẹ̀ kí ló wá fi iṣẹ́ tọ́lọ́run rán alẹ̀ àwa sì látúnṣe ayé nítorí náà Mudirul Markaz tí wọ́n ń júwe gbogbo nǹkan fún wa olúwa mọ́sàbà ń sàlékún àlàáfíà ara fún gbogbo ẹni bàbá mi sáámi látòrí mọ̀ bàbá wa àfáà ńlá ọlọ́mọba ń sàlékún àlàáfíà ara fún wa bá mi sí àkíní yìí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tó bá wa ọlọ́mọsàbà àfáà mi Chief Imam Ọ̀yọ́ ọlọ́mọsàbà ń sàlékún àlàáfíà ara fún wa gbogbo àwọn olólùfẹ́ wọn àwọn tí mo dákọ̀ yìí gbogbo olólùfẹ́ wọn sàlékún àlàáfíà ara fún gbogbo wá wọlé àti wọn sàlékún àlàáfíà ara fún wa náà ọlọ́run dákun má ṣe lé ìláwà ọmọ wa umra wa yàtọ̀ wá ti Ramadan yàtọ̀ wá ti hajj yàtọ̀ wá ti ìta kan mọ̀ pé mo sáfẹ́ lọ sí umra mo fẹ́ lọ sí umra ni ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ ṣèdèkùn fún wa tó bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billahil aliyyil azim.